Ẹ káàbọ̀ ẹ bá ti ń darapọ̀ mọ́ wa ẹ bá mi máa pín. Ẹjẹ́ akéwì ìwóyà èrìwòyà ayàgbò àyàtọ̀ èrìwòyà. Ẹ káàbọ̀ sórí ètò. Ibi ìdá kìjọ àbí bẹ́ẹ̀ náà mo díjú tó. Ẹ káàbọ̀ ẹ̀yin ìyá mi àti bàbá mi bẹ́ ṣe ń darapọ̀ ẹ bá mi máa pín o. Mo máa sẹ́ni méjì tó ń jẹ ọ̀sẹ̀ òkú. Ẹ káàbọ̀ sórí ètò. Ìrànjẹ́ òde ò ní jẹ́ lù. Ẹ káàbọ̀. Ẹ kújọ́ mẹ́ta ẹ bá mi máa pín tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ mi. Ó máa sẹ́ni méjì tó ń jẹ ọ̀sẹ̀ àwòkọ́. Mi pẹ́ ń bí ilé mi o. Kúrò ní yẹyẹ o, ẹni àgbọ̀wà ẹ̀ ẹ̀yin èèyàn o. Ẹni àgbọ̀ mi ẹ̀yin èèyàn o. Tó bá jẹ́ ká ṣe eré Ifá ọ̀gá mi fani ọ̀sẹ̀ àwòkọ́ ibà. Tó bá jẹ́ ká ṣe eré Ifá. Ẹ bá mi máa pín o tẹ́ bá ṣe ń darapọ̀ ẹ jọ̀ọ́ ẹ bá a máa pín. Orin Ifá tó péjú owó tí kì í ṣe forin máa rí máa kọ o. Orin Ifá tó péjú owó tí kì í ṣe forin máa rí máa kọ o. Bẹ́ẹ̀nìyàn ò bá ronú jìn, bẹ́ẹ̀nìyàn ò bá ronú jinlẹ̀ kò lè bá wa kọ. Ẹ káàbọ̀ sórí ètò. Bàbá mi Abíọ́dún Ògúnlétí ẹ̀yin lẹ kọ́kọ́ kọ́mẹ̀ntì ẹ káàbọ̀. Ẹ ṣé tẹ kọ́mẹ̀ntì o. Ìyá mi wọ́n ti débẹ̀ látàárọ̀ wọn kọ́mẹ̀ntì bóyá nítorí wọ́n wà níbi iṣẹ́. Mo kí gbogbo yín o. Ẹ káàbọ̀ sórí ètò. Ẹ jẹ́ ká gbọ́ orin ewì tí bàbá mi kan fi ta mí lọ́rẹ.
ẹ má bínú sí mi pé ó ṣe díẹ̀ tí ẹ ti rí mi lórí live video báyìí torí oríṣiríṣi nǹkan ni mò ń ṣe torí family and all that. So ẹ jọ̀ọ́ ẹ̀yin náà mọ̀ wípé táwọn èèyàn bá ti sọ ọ̀rọ̀ tó bá ti kú tó bá ti rùn tó ti lọ tán náà lòṣàtọ́lá máa ń gbẹ́nu sí torí wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan wà fún mi nílẹ̀ nínú ilé láti ṣe, òun ló fà, ẹ má bínú sí mi ẹ jọ̀ọ́. Ẹ jẹ́ ká gbọ́ ewì yìí. Ẹ̀yin ọmọ pẹ̀lú orí yín máa wú báyìí o. Ojúmọ́ ire ti mọ́ mi lénìí, mo sẹni ire wálé. Mo wá kí olórí ire tó dáa lọ́jọ́ gbogbo. Ta ni mo wá kí? Ta ni mo sì wálé? Ta ni mò ń perí ẹ̀ lọ́wọ́lọ́wọ́? Gbogbo yín náà lẹ́kúkú ti mọ̀ ṣe mí. Ẹ̀dẹ̀ ti mọ̀ pé tá a bá porí akọni yóò fi dàlélẹ̀ gàràgà. Ta ni mò ń wí? Ta ni mò ń sọ? Ta ló ń dún kọlákọlákọlákọlá? Ta ló ń gbayì lọ́wọ́ nígboro táyé kò tó ń pòkìkí ẹ̀ lọ́wọ́lọ́wọ́? Ta ni wọ́n ń sọ? Ta lọmọ tó ń ta sánsán? Ta lọmọ tó rí ẹ̀ wà ń bẹ̀ nígboro? Bùlà. Wàhálà bàbá wa yìí pọ̀. Ẹ jẹ́ kí n já yín sí. Ǹjẹ́ ẹ ti lọ sí Ìpẹ̀rù Àkẹ̀sán rí? Ìpẹ̀rù Àkẹ̀sán baálé ọjà níbi tówó ti gbé ń so. Bẹ́ẹ̀ni o. Jáde ayé ẹ̀dọ́jà. Olóríire ni mò ń wí o. Bẹ́ẹ̀ni. Ọmọ wọn ní Ìpẹ̀rù Àkẹ̀sán ni mo sì wálé o. Ìyá wa Òrìṣàtọ́lá Abímbọ́lá ọmọ kúkúndùkú ṣewó gẹ̀rígẹ̀rí ọkọ̀ òògùn súnmọ́ gàlígàlí. Abímbọ́lá ni mo sì wálé o. Obìnrin ọlọ́lá nílùú òyìnbó, obìnrin tó dáa lọ́jọ́ gbogbo, mo kí ọ dáadáa. Ọmọ òrìṣà òkè Abímbọ́lá mi tó dáa lọ́jọ́ gbogbo, o ò ní wálẹ̀ lágbára dániwáyé, o ò ní mọ̀ọ̀yà. Abímbọ́lá ó ní ká kí gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé, ó ní ẹ kú oríire, ẹ kú oríire ti Sunday Adeyemo Igboho Òòṣà. Báyé ṣe rò lórí Adeyemo Sunday bẹ́ẹ̀ kọ́ lórí o. Adúpẹ́ ẹbọ ọ̀tá ò gbà. Màmá wa yèyé rí a Òrìṣàtọ́lá Abímbọ́lá ó ní ká dúpẹ́ o lọ́wọ́ ará ilé lọ́wọ́ ará oko fún àtìlẹ́yìn yín o. Ẹ̀yin tẹ́ ẹ sọ pé Sunday Adeyemo Igboho Òòṣà owó bàbá dámì ọkọ rọ́pò ni mò ń wí, ọkọ tó yọ̀ sí mi tó dá pàdí mi ènìyàn mi. Ẹ̀yin tẹ́ ẹ rò pé kò ní dé, a dúpẹ́ lọ́wọ́ yín, ẹ ṣé o, ó lọ ó tún wá bọ̀ láyọ̀. Ẹ̀yin tẹ́ ẹ ń fojoojúmọ́ gbàdúrà wípé kí Sunday Adeyemo dé o, a tún dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin tẹ́ ẹ ń jẹ́ nídìí màdàrú, kò jẹ́ nílé orò jẹ́ nílé egúngún, gbogbo yín pátápátá lákì, ẹ ṣé o. Ẹ̀yin wòlíì, ẹ̀yin àfáà, ẹ̀yin pásítọ̀ tẹ́ ẹ gbàdúrà tó sì bọ́ sí déédéé, gbogbo yín pátá lákì, àlólódì ẹnì kankan. Màmá wa Òrìṣàtọ́lá ó ní ká dúpẹ́ lọ́wọ́ yín, ẹ mọ̀mọ̀ sí o, ẹ kú àròótì. Gbogbo gbarúmọlẹ̀ pátápátá, irúnmọlẹ̀ ojú kọ̀tún, igbarúmọlẹ̀ ojú kòsì, a dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o. Ẹ̀yin ọmọ ọkú ayé ọmọ ọ̀rọ̀ lọ́jọ́, gbogbo ògbóni ògbọ́ràn, ògbóni ògbódù ọ̀rà, a dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o. Ẹ ṣé o, ẹ kú àròótì. Ilẹ̀ Oòduà yóò gbé gbogbo wa lágbára dániwáyé o. Ọláyọmí Kóìkì, Lady K, Ayọ̀ Ògúndìmúdì Citizen, a dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o. Yèyé dára, ẹ ṣé gbogbo ẹ̀yin pèdèpèdè, ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀, mo kí gbogbo yín. Mo tún wá kíra mi kú oríire. Sunday Adeyemo Igboho Òòṣà pàdí mi, ó lọ ó bọ̀ láyọ̀, ó kú ewu. Adeyemo Òòṣà ewu náà kì í pàwọ̀dé. Lady K, mo bá gbogbo yín dúpẹ́ o. Òrìṣàtọ́lá Abímbọ́lá ìlú ní ká dúpẹ́ lọ́wọ́ gbogbo yín, ká a sì kíra wa kú oríire gbogbo ọmọ Yorùbá. No going back. Yorùbá nation dandan ni kó dúró, sáká nìyẹn dájú. Bọ́tà fẹ́ bọ́tà kọ̀, ilé yá fẹ́ mọ́ lọlé wa. Yorùbá nation no going back. Mi ò lè sọ̀rọ̀ títí kí n gbàgbé bàbá wa Bánjí Akíntóyè, bàbá ẹ ṣé o. Bàbá tó dúró tọmọ ẹ lọ́jọ́ tó gún lé gbẹ́ngbẹ́ng, táwọn ọ̀bá kájú ìlú yóò yá. Ẹ ṣé àdúpẹ́ lọ́wọ́ yín. Ìyá wa Òrìṣàtọ́lá Abímbọ́lá ọmọ òrìṣà òkè ọmọ Ìpẹ̀rù Àkẹ̀sán ìlú ní ká dúpẹ́ lọ́wọ́ yín. Wọ́n ní ẹ ṣé o, ẹ ṣé ẹ ṣé ẹ ṣé o. Yìnyín kẹ́ni ó ṣe mí, bẹ́ẹ̀ ni abínú ẹni ni kì í yíyàn. Wọ́n tún máa kí gbogbo wa tó bá tún yá o.
káàbọ̀ sórí ètò yín ètò wa ìṣẹ̀ṣe lágbà Òṣàtọ́lá Abímbọ́lá òun ni atọ́kùn ètò yín tí ẹ bá ti ń darapọ̀ mọ́ ẹ má gbàgbé àti bá wa máa pè ẹ bá wa wí fún wa lára wípé a ti wà níbí ní digbí ẹ bá mi sọ fún Ajérò wípé mo ti wà níbí ní digbí ẹ bá mi sọ fún ọ̀rọ̀ Ògúnléèlà pé mi ọmọ yín kékeré inú ilé yín mo ti wà níbí ní digbí ẹ bá mi máa pè bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ mi bàbá mi Kálíbà mo kí yín bàbá ìyá wa Èṣùbí yìí arówólò ẹ ṣeun màámi Ọmọ́wùmí Lásìsì thank you so much tẹ fi darapọ̀ mọ́ mi bàbá wa Ọlámilékan Zobo ẹ ṣeun tí ẹ darapọ̀ mọ́ mi mo kí gbogbo yín bákan náà ìyá wa Yétúndé Ọlárẹ̀wájú mo kí yín bàbá mi Ògúnlétí mo kí yín lẹ́ẹ̀kan sí ẹ ṣeun tí ẹ darapọ̀ àtẹ̀yìntẹ́ kọ́mẹ̀ntì àtẹ̀yìntẹ́ ò kọ́mẹ̀ntì àtẹ̀yìntẹ́ ò tún máa padà máa wò wá lẹ́yìn tí a bá ṣe ètò yìí tán pátápátá ni mo kí láì lólódì ẹnì kankan ẹ ṣeun bí ẹ ṣe darapọ̀ mọ́ mi. Lórí ọ̀rọ̀ ọmọ Adeyemo ni ẹ mọ̀ wípé gbogbo èèyàn máa sọ̀rọ̀ èmi náà màá ṣàṣọ tátà ń tó mi ẹ ṣeun tí ẹ darapọ̀ mọ́ wa àkókò yìí dúpẹ́ lọ́wọ́ Olódùmarè fún gbogbo ìlàkàkà gbogbo wa náà ọ̀pọ̀lọpọ̀ wa la mọ ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ títí débi tí a gbédè yìí a dúpẹ́ lọ́wọ́ Olódùmarè a dúpẹ́ lọ́wọ́ ọba dániwáyé a dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn irúnmọlẹ̀lẹ̀ káàárọ̀ òjìrì pátápátá gbogbo ẹ̀yin bàbá wa àti ìyá wa nínú ìṣẹ̀ṣe pátápátá láì lólódì ẹnì kankan nínú yín ọpẹ́ ńlá òun ni àdúlọ́wọ́ yín kò sí ohun méjì tí mo ti torí ẹ̀ ń dúpẹ́ bí kò ṣe lórí ọ̀rọ̀ ọmọ Adeyemo kí nìdí ni wípé ní ìgbà tí gbogbo ẹ̀ ká tó lọ sí ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ torí mo máa ń fẹ́ ká máa sínra wa nígbẹ́rẹ́ ìpàkọ́ ká dẹ̀ máa rántí ìpìnlẹ̀ tá bá ti rántí ìpìnlẹ̀ ọ̀rọ̀ la máa mọ irú ìgbésẹ̀ tó tún kàn àti ibi tá a dé dúró dé àwọn bàbá wa wọn kàn kì í ṣe nǹkan gbúrúgbú bẹ́ẹ̀ yẹn wọ́n ní bọ́mọdé bá ṣubú á wò wájú bàgbàlagbà bá ṣubú á wẹ̀yìn wò ìyẹn ni àwọn bàbá wa fi ń ṣe kíni làwọn náà fi ń gbìyànjú láti mórí bọ́ nínú gbogbo ìdojúkọ tí ó bá ń dojúkọ wọ́n. Èmi máa ń nífẹ̀ẹ́ sí ká máa wo ibi tí ọ̀rọ̀ ti wọ́ wá àti ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀. Kí nìdí ni wípé a lè mọ ibi tá a dá dúró dé àti ibi tí ọ̀rọ̀ ń lọ àti àwọn nǹkan tó kù díẹ̀ káàtó tó yẹ kí a ṣe tí a ò ṣe àtàwọn nǹkan kọ̀ọ̀kan tó kù tí ó ń dá wa lọ́wọ́ kọ́ pẹ̀lú àwọn nǹkan tá a ṣàṣeyọrí ẹ̀. Ní àkọ́kọ́ náà màá dúpẹ́ lọ́wọ́ Olódùmarè màá dúpẹ́ lọ́wọ́ gbàrúmọlẹ̀ màá dúpẹ́ lọ́wọ́ gbogbo wa pátápátá lápapọ̀ tí a ti ń bá Ìjàngbara bọ̀ láti ìbẹ̀rẹ̀ títí débi tí a bá dé pátápátá mo ní kí Olódùmarè kó ṣọ́ wa kí ẹ̀mí wa kó rẹ̀yìn láṣẹ Ìdùmarè kó jẹ́ wípé àwa náà la máa fojú ara wa rí gbogbo àwa tá à ń ṣe lótìtọ́ àti lódodo ni o gbogbo àwa tá à ń ṣe lótìtọ́ àti lódodo gbogbo àwa tí a ò ní kíníkíní kankan síkùn ju wípé ká gba ilẹ̀ káàárọ̀ òjìrì lọ gbogbo àwa tí a kì í ṣe ọ̀dàlẹ̀ torí ọ̀dàlẹ̀ balẹ̀ kú ẹni bá ọ̀dàlẹ̀ abálẹ̀ lọ gbogbo wa pátápátá ni mo kí láì lólódì ẹnì kankan. Gbogbo wa la mọ ibi tí Ìjàngbara ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n mo máa sẹ́ńtà ọ̀rọ̀ sórí ọ̀rọ̀ Sunday ọmọ Adeyemo lénìí torí wípé ọ̀rọ̀ ẹ̀ náà ni mo fẹ́ sọ. Tẹ bá rántí ìgbà tí Sunday Adeyemo bẹ̀rẹ̀ Ìjàngbara tí wọ́n wá darapọ̀ mọ́ wa ẹ máa rántí wípé gbogbo wa yìí a ti gbé débì kan náà kó tó di wípé ọmọ Adeyemo darapọ̀ mọ́ wa. Ní ìgbà tí ọmọ Adeyemo darapọ̀ mọ́ wa ó mú ìkìyà wá ó mú ìgboyà wá ó mú ìdùnnú wá ó mú ìlọsíwájú wá àti ìtẹ̀síwájú gbogbo ohun rere tí a lè mọ̀ sí náà ló mú wá kódà nígbà tí ó kọ́kọ́ darapọ̀ mọ́ wa àwọn ohun tó mú wá ohun ìdùnnú ohun ayọ̀ ni kó tó wá di wípé ẹ̀yin náà mọ̀ kàńdá dàpọ̀ mọ́rẹ̀ sí oríṣiríṣi nǹkan ló ti ṣẹlẹ̀ láàrin Ìjàngbara ṣùgbọ́n tí n bá máa sọ̀rọ̀ mo máa rántí ìgbà tí a wà ní kolobo tí à ń kígbe láàárọ̀ lọ́sàn-án lálẹ́ táàrẹ́ nikẹ́ni láti sọ wípé àwọn wo ló ń ṣe ń bẹ̀ yẹn àwọn wo ló ń pariwo ń bẹ̀ yẹn àwọn wo ló ń sọ̀rọ̀ ń bẹ̀ yẹn kí ni wọ́n ń wí
ta nìyẹn, ta ni wọ́n, ọmọ bàbá wo ni bàbá wọn ńlẹ̀ ṣì. Ààrẹ ni bí wá, ààrẹ ni gbọ̀rọ̀ wa rò. A sunkún a kígbe débi pé wọ́n bú wa pé ọ̀rọ̀ social media náà ni. Lẹ́yìn social media kò sí ohun tá a lè dá ṣe gẹ́gẹ́ bí agbára wa ti mọ̀. Gẹ́gẹ́ bá a ṣe mọ̀, a tún fúnra wa tún bẹ̀rẹ̀ sí ní gbéra wa lọ lẹ́yìn ọ̀kọ̀ọ̀kan èjèèjì láti lọ máa kanlẹ̀kùn ilé àwọn bàbá wa àti ìyá wa pátápátá ní ilẹ̀ káàárọ̀ òjíire. Lẹ́yìn ọ̀kọ̀ọ̀kan pé ẹ wá gbọ́ igbe wa, ẹ gbọ́ pé à ń sun ẹkún yìí ni, ẹ gbọ́ pé à ń kígbe ni. Àwọn bàbá wa yìí lẹ́yìn kan rojọ́, lẹ́yìn kan sọ̀rọ̀, lẹ́yìn kí wọ́n ti bá ìdí kan àbí ìkejì tí àwọn òfin nílè péjọ pẹ̀lú wa nínú Ìjàngbara. Àwọn kan tiẹ̀ máa sọ wípé ká dákẹ́ pé Yorùbá ò kì í sáré jà bẹ́ẹ̀ yẹn, igbá òwe kòkó bàbá ṣàsùn. Ṣùgbọ́n nínú tí ó múnú wa dùn ni wípé láàrin gbogbo àwọn tá a ti rí tó jẹ́ wípé ẹnu ni wọ́n fi ń bá wa ṣe, òun ni a ti rí Sunday ọmọ Adeyemo Igboho ṣá tí wọ́n dìde, tí wọ́n dẹ̀ ṣe kíni, tí wọ́n ṣojú, tí wọ́n ṣẹ̀yìn, tí wọ́n dúró, tí wọ́n ṣàyà bí ẹ̀yìn, tí wọ́n ṣí ẹ̀yìn bí àyà. Ẹ má wàá gbàgbé o, láàrin ibi tí ọmọ Adeyemo ti dìde náà láti sọ wípé Adeyemo nìkan tó dá dìde yìí, a nílò Adeyemo nìkan. Ẹ jẹ́ ká gbé Ìgbòho gbogbo ìlú kọ̀ọ̀kan ká gbé dìde. Àwọn èèyàn wa wọ́n fọ̀tẹ̀ sí, wọ́n yọtẹ̀ kúrò ń bẹ̀. Iní kan ẹni arí ni, ẹni amọ̀ ni, inígbà rúkọ ìkòkò bàbá ṣàsùn. Àwa yìí àṣà ń sọ̀rọ̀ sí iwájú sí wípé rárá, a gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ yẹn. Tá bá dá nìkan pé ọmọ Adeyemo nìkan, ipá ìjọba á tètè ká ọmọ Adeyemo. Ẹnìkan kì í jáwádé. Ọ̀pọ̀ èrò ló ń jẹ́jọ̀ mọ́ bí àwọn olóṣùká. Àwọn èèyàn kan wọ́n ṣàfi oríṣiríṣi ọgbọ́n àyínnìke àtàyínnìpadà wọ́n fi dá gbogbo ọ̀rọ̀ wa yẹn, wọ́n fi dànù. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ọmọ Adeyemo tá a tún rí gbámú yìí náà pé òun ló ṣe wájú tó ń ṣẹ̀yìn tó ń ṣe gbogbo ẹ̀ fún wa yìí. Ẹ jẹ́ á tún gbárùkù tì í, ká rí wípé àwọn tó kún ojú òṣùwọ̀n àwọn ni wọ́n yí ká, tí kì í ṣe lẹ́bọ̀dé, tí kì í ṣe níbi, tí kì í ṣe àwọn tí wọ́n máa fi ẹ̀jẹ̀ sínú, tí wọ́n máa tutọ́ funfun jáde fún wa. Bí àwọn ṣe mọ̀ wípé bẹ́ni eré bá ṣe ń gbìyànjú náà lẹ́ni bí wọ́n máa làkàkà. Ìyá àgbà mi máa ń sọ kinní kan pé tó bá dé àwùjọ kan tí àwọn tó bá kọ́kọ́ sáré súnmọ́ ẹ láwùjọ yẹn, àwọn yẹn gangan ni kó sá fún wọn, torí àwọn gangan lẹni ibi láàrin àwùjọ yẹn. Ṣé o wá rí àwọn tó jókòó lọ́nkán tí wọ́n observe, tí wọ́n ń wò pé báwo ló ṣe ń lọ, ṣẹ́ni yìí ṣẹ́ni tó ṣe é súnmọ́ ni àbẹ́ni téèyàn máa tẹ̀dí ẹ̀ fún ni. Àwọn yẹn gangan ló yẹ kó o súnmọ́, torí pé àwọn yẹn gangan lẹni ire. Ẹni ire kì í tètè bẹ́ sídìí ọ̀rọ̀. Ẹni ire kì í tètè máa ṣe àfi kán rí mi ká ṣáà kán sọ pé mi náà wà ńbẹ̀, kán sọ pé mi ni mo kọ́kọ́ gbá mọ́ pẹrẹpẹrẹ. Ṣó ti yé yín? A gbìyànjú, àwa kan a gbìyànjú, a bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀. Àwọn Adeyemo ṣó ṣe dáadáa, àwọn tó yí ẹ̀ka yìí ó ní báwọn bàbá wa ṣe ń ṣe ìfura lóògùn àgbà o. Àwọn tá à ń wò yìí, igbá àwọn ìkòkò bàbá ṣàsùn, àṣà àsọ tiwa. Débi wípé ẹni tá a tún pè ní wípé ọ̀tá wa ni, òun ni Ìbà Gani. Ta ní ọ̀tá wa ni nítorí wípé a ti pè kò dá wa lóhùn. Ọmọ Adeyemo náà tún dìde nìyẹn, kàkà kó tún gbárùkù ti ọmọ Adeyemo, kó tún fi yẹn kó tún fi dá wa lóhùn. Ó tún ṣe kíni, àwọn kò bá kùn gbé ọ̀rọ̀. Gbogbo wa la rántí ọ̀rọ̀, àmọ́ èmi máa ń nífẹ̀ẹ́ sí pé ká padà sẹ́yìn ká rántí, ká máa sọ. Kàkà kí Ìbà kí wọ́n dìde tiwa, kí wọ́n gbárùkù tiwa, kí wọ́n bá wa ṣe, táwọn àtọmọ Adeyemo kan fọwọ́ wọwọ́ kí ọwọ́ ó mọ́. Ìbà bẹ̀rẹ̀ sí ní máa sọ àwọn ọ̀rọ̀ kò bá kùn gbé sí wa.
àti ọmọ Adeyemo. Inú ẹ̀ náà láti gbọ́ pé entertainer ni wá, ìgbà òwe kò bàbá ṣàṣù. Kì í ṣe nítorí wípé láti fi dárúgùdù sílẹ̀ ni mo ṣe ń gbọ́n tí àwọn ọ̀rọ̀ yìí, ṣùgbọ́n gbogbo wa tá a bá fi àbòsí kún, tá yọ àbòsí kúrò ńbẹ̀, gbogbo wa náà la mọ bó ṣe lọ nígbà náà, gbogbo wa la gbàgbé. Ìdẹ̀yìn náà la padà rí tí ibà táwọn gan padà wá sọ fún Sunday ọmọ Adeyemo pé àwọn ò darapọ̀ mọ́ ẹ, ṣùgbọ́n àwọn tó kó rọra yìí egungun bí kẹ́fù ni wọ́n, àwọn tó tún kó rọra náà tún bọ́ síta rárá o, kò rí bẹ́ẹ̀ o, àwọn ò lè ṣe bẹ́ẹ̀ o, ìgbà wo ìkòkò bàbá ṣàṣù, àwọn ìṣerú èèyàn bẹ́ẹ̀. Gbogbo àwọn ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ títí débi wípé ọmọ Adeyemo wá dẹni tó ń sá kiri tí ìjọba àpapọ̀, àwọn kan tún pariwo nítorí Yorùbá nation ni, àwọn kan ní kì í ṣe nítorí Yorùbá nation. Oríṣiríṣi láti gbọ́, etí ti kún àkúnfàyà. Àwọn kan ní kì í ṣe torí Yorùbá nation ló ṣe kọlu ilé ọmọ Adeyemo, nítorí gbá nítorí àwo ni tá a gbọ́dọ̀ máa sọ, ìyẹn dọ̀rọ̀ abẹ́ aṣọ. Àṣà àgbọ̀ etí wa kún. Àwọn kan ní lóòótọ́ nítorí ọmọ nítorí Yorùbá nation ni. Irú àwa yìí bọ́ síta sọ wípé ṣé a sọ wípé kí gbogbo wa ní orí ìlú kọ̀ọ̀kan ká ní ọmọ Adeyemo tiwa, kí Èkó ní tiẹ̀, kí Ìbàdàn ní tiẹ̀, kí Ọ̀yọ́ ní tiẹ̀, k'Èkìtì ní tiẹ̀, kí Òṣogbo ní tiẹ̀, kí Dànrè ní tiẹ̀, kí gbogbo oníkálukú ká ní ọmọ Adeyemo kọ̀ọ̀kan. Kó di dandan kan jẹ́ ọmọ Adeyemo, irú èèyàn bíi tiẹ̀ là ń sọ. Kò sì di dandan kó jẹ́ wípé abẹ́ rẹ̀ ni wọ́n máa wà, wọ́n ò jọ fọwọ́ wọkọ̀wọ́ mọ́ ni. Kó tó di wípé wọ́n kọlu ilé ọmọ Adeyemo, oríṣiríṣi ọ̀rọ̀ la gbọ́ lábẹ́lẹ̀ pátápátá. Kó tó di wípé the main day pátápátá tí wọ́n fi kọlu ilé ẹ̀, àwọn kan ti gbọ́ pé wọ́n ń bọ̀. Wọ́n sí ọmọ Adeyemo nígbẹ́rẹ́ ìpàkọ́, ọmọ Adeyemo sọ wípé níbo. Ní ọjọ́ kìíní àná, ńgbà tí àwọn kan ń ṣe ìfọ̀rọ̀wọ́rọ̀ lẹ́nu ọmọ Adeyemo wípé ó yá ẹ wá sọgbá, ó yá kinní kan, àwọn níbèrè. Ṣé rántí láàárín ẹ̀ ní ìyàwó Professor Pella tí wọ́n wá ṣe ìfọ̀rọ̀wọ́rọ̀ lórí agbègbè kan, tí wọ́n wá sọ wípé alágbára tó bá ní agbára ní ilẹ̀ káàárọ̀ òjìrì kó ṣọ́ra fún àwọn tí wọ́n máa sọ wípé àwọn fẹ́ máa ṣe ìfọ̀rọ̀wọ́rọ̀, àwọn interviewer àìsọnù. Torí wípé orí ibi tí wọ́n ti ń ṣe ìfọ̀rọ̀wọ́rọ̀ ni wọ́n ti mú Professor Pella. Torí wípé wọ́n béèrè lọ́wọ́ bàbá níjọ́ kìíní àná, ìyàwó wọn náà ló jẹ́ ká gbọ́ sí o, pé wọ́n béèrè lọ́wọ́ bàbá níjọ́ kìíní àná nínú ìfọ̀rọ̀wọ́rọ̀ kan tí wọ́n ṣe fún wọn wípé bàbá wa gbogbo ara kìkì ogun, ìgbà wo lẹ́yìn tí ẹṣẹ́ yìí ò nígbà kankan tẹ́yìn fi ń túra lẹ̀ ni, ìjọ́ wo la lè mọ̀ wípé bàbá wa yìí o léni o gbogbo ẹ̀ kò kàn dira bọ́n ṣe ń di ìhámọ́ra ogun. Ìgbà tí Professor Pella máa bùṣe gàgá, k'Olódùmarè má jẹ́ kẹ́fùn fún wa, kédì má dì wá. Lónìí ni kíni tóun bá fẹ́ kírun, torí òun gbàgbọ́ wípé iwájú Ọlọ́run ọba lòun lọ. So tóun bá ti fẹ́ kírun, gbogbo ìhámọ́ra ogun, gbogbo ohun tóun fi ń jẹun, bàbá mi Ọládìméjì Ògúnbọ́ládé ẹ káàbọ̀ sórí ètò. Gbogbo ohun tóun fi ń jẹ́ Professor Pella pátápátá lòun máa bọ́ sílẹ̀, torí wípé òun nígbàgbọ́ wípé ní iwájú Ọlọ́run ẹlẹ́dàá òun ò gbúdọ̀ fi nǹkan kan mọ́ra, láì mọ̀ wípé iwájú Allah ni, kì í ṣe iwájú Ọlọ́run. Torí Allah òun ló ní Islam, Ọlọ́run Olódùmarè òun ló ní ìṣẹ̀ṣe. Allah ni ò fọwọ́ sí ìṣẹ̀ṣe, Ọlọ́run òun ló ní ìṣẹ̀ṣe. Ní bàbá wa yìí lótìtọ́ àti lódodo, bàbá wa lọ kírun. Àwọn tí wọ́n máa ṣọ́ bàbá, wọ́n ti ṣọ́rọ̀ ẹnu ẹ̀ níbi ìfọ̀rọ̀wọ́rọ̀ tí wọ́n ṣe fún. Wọ́n ṣọ́ bàbá lótìtọ́, wọ́n rí wípé bàbá ń kírun lọ́wọ́ nígbà tí kò ní dé àmọ́ra ogun kankan sí ara. Wọ́n dẹ̀ lọ, wọ́n ìbọn bá Professor Pella, ó kú fínfín. Pátápátá porogodo ló kú, tìró yẹ lójú òkú.
ìyá wa yìí bọ́ síta lórí agbágbé nínú ìfọ̀rọ̀wọ́rọ̀ wọn, ó wá tètè wá sọ láti fi sí Sunday Igboho ní pẹ́rẹ́ pàkó pé àwọn tó ń ṣe ìfọ̀rọ̀wọ́rọ̀ yìí rọ́rà alágbára kì í sọ̀rọ̀ bẹ́ẹ̀ ní àwùjọ. Sunday Igboho ká tó di wípé ìyá yìí bọ́ síta wá sọ̀rọ̀ láti máa ń pariwo torí wípé gbogbo mítìn tí Sunday Igboho bá ṣe lábẹ́lẹ̀ pátápátá tóun rò pé àárín àwọn ọmọ ìyá òun lòun ti ń sọ̀rọ̀, wọ́n máa gbé bọ́ síta lórí agbágbé, gbogbo ayé ló máa padà gbọ́ sí i. Ohun ẹ̀ báyìí gbogbo èèyàn ló máa padà gbọ́, tí àwọn kan máa bínú sí pé ó ṣe máa sọ bẹ́ẹ̀, ó ṣe máa sọ wípé ọmọ á rò wípé ìgbà tí wọ́n ń jàjà ìwé kí ló ti ń porúkọ ẹ̀ Ifẹ̀ àti Mọdákẹ́kẹ́ ni tán bá bí dá pẹ̀lú ọ̀rọ̀ tó sọ̀rọ̀ sí Ọọ̀ni of Ifẹ̀, àwọn kìnnìkan àwọn máa padà ṣe gbá ni, àwọn máa padà ṣàwo ní ìkòkò bàbá àṣàsùn. Ẹ rántí nígbà náà la padà sọ fún bàbá wa ọmọ Adeyemo pé ìbádakẹ́yìn náà má ṣe ìfọ̀rọ̀wọ́rọ̀ kankan mọ́ lákòókò yìí, ẹ ti mọ̀ wípé kò síbi tí ọ̀tá ò sí. Ṣùgbọ́n ó dùn mí kí n gbé mi bẹ̀ yẹn, torí tẹ́lẹ̀ bá wí wọ́n á sọ pé torí kò lágbára àti bá sọ̀rọ̀ ni, torí kò láǹfààní àti bá sọ̀rọ̀ ni, torí àwọn kan ló ń bá sọ̀rọ̀, torí àwọn kan ò bá sọ̀rọ̀. Ìyá mi bóyá nẹ́tíwọ̀kì yẹn ń lọ tó ń bọ̀ ni, but tó ni wọ́n ń sọ wípé ìgbà wo ìkòkò bàbá àṣàsùn, torí kò lágbára àti bá sọ̀rọ̀ ni, àwa gba kámú lágbára. Àmọ́ à ń sọ tiwa lórí àgbàgbé pé dẹ́ẹ̀dẹ́ mi làhọ̀ bí ọ̀rọ̀ ẹ̀gìn. Orí interview láti gbọ́ tí bàbá wa bọ́ síta lọ́sàn-án gan tó wá sọ wípé kán máa bọ̀, wọ́n ní wọ́n ń kó sójà bọ̀ nínú ilé mi, wọ́n ń kó gbá, wọ́n ń káwo bọ̀, tó bá fẹ́ wá kán má wà lálẹ́ o, kán ṣá wà lọ́sàn-án, tó bá wá lọ́sàn-án báyìí wọn ní faragbé lọ. Ẹ ti rántí àwọn náà ṣe kí ni wọ́n farabalẹ̀. Àkókò tó ní kán má wá yẹn ó ti sọ nínú ìfọ̀rọ̀wọ́rọ̀ yẹn wípé àkókò tó jẹ́ wípé omi lè tán lẹ́yìn ẹja ni, àkókò tó jẹ́ wípé ìwọ góńgó ṣó ti yé yín, kò kúnjú òṣùwọ̀n tó láti kápá ẹ̀. Tó bá jẹ́ láàárọ̀ gangan lójú táyé ní ojú mọmọ wọn ò ní pé lọ, ṣùgbọ́n tó bá jẹ́ lálẹ́ ìgbà yẹn ni kò ságbára. Ẹ má wà lálẹ́ o, tẹ bá mọ̀ pé ẹ fẹ́ wá bá mi jà. Ó dàbí ìgbà tá wà ní kékeré ni tí wọ́n máa sọ wípé tó bá fẹ́ kí n nà ẹ́, ó yá tó bá bí ẹ̀dá kó o búyà mi. Àwọn ni nǹkan tó lè jẹ́ kó rí ìtì ẹ yí nìyẹn. Ọmọ ìtì jí Ọlọ́run. Ó yá jẹ́ kó máa bọ̀ fílẹ̀, jẹ́ kó máa bọ̀, jẹ́ kó máa bọ̀, jẹ́ kó máa bọ̀. Mo ti mọ̀ pé ó máa jí. Èrè jẹ́ kó máa bọ̀ náà. Ó yá máa bọ̀ máa bọ̀, kò nídìí kó sunkún. So ìgbà tó sọ yìí ni gbogbo wọn ṣe kí ni làwọn náà lọ. Guess what? Wọ́n borí ẹ̀, wọ́n prepare pátápátá, wọ́n lọ. Eléyìí tí mò ń sọ yìí mi ò sọ nítorí wípé mo fẹ́ ka àbùkù ẹnikẹ́ni àbí mo fẹ́ rántí mistake ẹnikẹ́ni, ṣùgbọ́n máa dá ká máa sínra wa nígbẹ́rẹ́ ìpàkọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ká lè máa rántí. Ṣé rántí lẹ́yìn tí kinní yìí ṣẹlẹ̀ ní gbogbo wa bẹ̀rẹ̀ sí ní sá eré kìtàkìtà pé ọmọ Adeyemo tó ní tá bá ń sáré ká má kú, ká má tẹ̀, téèyàn bá ti tẹ́ ká má kú la máa sá. Àbí kò yé yín ni? A sáré ká má tẹ̀ nínú Ìjàngbara, a sáré pé ká má tẹ̀sẹ̀. Irọ́ ni, a máa padà tẹ̀ mà ní. Ṣùgbọ́n àwa dúpẹ́ ká má kú. Guess what? A padà kú. Òun náà la ṣe ń dùnnú lọ́tẹ̀ yìí. Ní ìgbà tí a sáré wípé kí ọmọ Adeyemo kó má bọ̀ sí páńpẹ́, nígbà tí páńpẹ́ gbogbo ẹnu kọ́ la fi ń sọ̀rọ̀. Ẹ jẹ́ ká sọ díẹ̀, ká mú ẹnu kúrò ńbẹ̀. Bó ṣe lọ nìyẹn, a dúpẹ́ lọ́wọ́ Olódùmarè. Ọkọ mi.
wọ́n ló máa ń yọ fúnra ẹ̀ má dà mí láàmú. He's not around. So ìgbà tá a dẹ̀ ti sáré pé ká má tẹ̀ ẹ́ tọmọ Aládéyẹmọ sọ pé òun ò ṣe tòun bẹ́ẹ̀ pé bóun ṣe máa wọ́n ní báyìí wọ́n ní gbogbo nǹkan ló yí padà báyìí ni máa ṣe tèmi kò yí padà ọmọ Aládéyẹmọ ṣe bó ṣe wù ú a dẹ̀ bára wa ń bi tá a bára wa a máa lè sún a máa lè wò a bẹ̀rẹ̀ sí ní sá eré àsapásapá pé àti ẹ̀ dúpẹ́ pé wọn ò ká mú débi tí wọ́n máa pa eré tèmi sá gangan nínú Ìjàngbara lórí ọ̀rọ̀ yìí òun ni wípé kí wọ́n má sọ wípé gbogbo èèyàn tó bá dìde fún Yorùbá òun ló máa ń fẹ̀mí ẹ̀ dì pé gbogbo èèyàn tó bá dìde fún Yorùbá bí orin àkúnlẹ̀kọ Ìbà Gani nígbà náà pé Yorùbá wo Yorùbá ò ṣe é jà fún abẹ́ ti gbàgbé tẹ́ ẹ bá gbàgbé mi ò gbàgbé Yorùbá ò ṣe é jà fún Yorùbá wá jẹ́ran kan téèyàn ń jà fún ni Yorùbá wá ṣe gbá ni Yorùbá ṣàwo ni eré yẹn ni mò ń sá pé kí ọ̀rọ̀ ọmọ Aládéyẹmọ má rí bẹ́ẹ̀ kán má mú wa kán má sọ mọ́ history fún wa wípé Yorùbá ò ṣe é jà fún nítorí nǹkan tó máa kọ sínú history nìyẹn pé ó yá ẹ wá máa sọ sórí orúkọ àwọn tó ti jà fún Yorùbá tí wọn ò fi kú ṣèfàjẹ kán má pe ọmọ Aládéyẹmọ kán má kà á mọ́ kó má jẹ́ lákòókò tiwa yìí ó máa fọ́ ó ti fọ́ ọ gbà bá mi gbé lọ sí kitchen ó ṣe ọkọ wọn náà má kẹfọ. ọkùnrin. change word kodori. o láìkẹ ẹni tí bá ti ṣe tán ó ṣe. pé ká má dẹ̀ jẹ́ wípé ìyá mi ìṣòro pé kó má dẹ̀ jẹ́ wípé wọ́n máa fi ọ̀rọ̀ ọmọ Adéyẹmọ wọ́n á tún fi ìyẹn kọ́rú àwa yìí lọ́rùn kò sóorun láàárọ̀ kò sí lọ́sàn-án kò sí lálẹ́ títí tán fi mú ní Bẹ̀nẹ̀ nígbà tí wọ́n mú ní Bẹ̀nẹ̀ náà kò tún sóorun títí tọ́rọ̀ náà fi dẹ̀ tá fi mọ̀ wípé ẹ̀mí ẹ̀ wà at stake mọ́ ṣó ti yé yín bí èèyàn ò yìn wá ẹ má jẹ́ ẹni tí ẹ̀ collectively ṣe rí àwọn tèmi tá a jọ súnmọ́ra lórí Ìjàngbara yìí àwọn tí a jọ wà ṣó ti yé yín tá a ju bá a ṣe jù tá a ṣe wà lọ béèyàn ò yìn wá àwa yin ara wa ṣó ti yé yín níbi tá a wá bá dé lórí ọ̀rọ̀ ọmọ Aládéyẹmọ tó wá bọ́ síta yìí àti dúpẹ́ lọ́wọ́ Olódùmarè tí wọ́n sọ pé ó ti free láàárín ẹ̀ náà ni wọ́n ti ṣe ìdìbò àwọn kan sọ wípé ọmọ Aládéyẹmọ fi wá negotiate ni ọmọ Aládéyẹmọ ò fi wá negotiate ni ìwọ ló mọ̀ arúgbó gbà I cannot help you tí bá help ẹ tán ní ìsìn ló máa tún fúnra ẹ ló máa bàjẹ́ dúró síbẹ̀ yẹn mi ò ní kó gbójú wá síbí o kíni so ibi tá a bá dé yìí òun ni wípé a dúpẹ́ lọ́wọ́ Olódùmarè wípé ẹ̀mí ọmọ Aládéyẹmọ ò bọ́ sí ọmọ Aládéyẹmọ gan ò ní sọ wípé òun náà ò ní fẹ́ sọ wípé àwa náà gbìyànjú àwa náà kẹ́ni sọ wípé òun náà gbìyànjú àárín ẹ̀ ni wọ́n ti ṣe election táwọn kan ní ọmọ Aládéyẹmọ ni ó fi wá negotiate kò fi wá negotiate ó fi wá negotiate ó mọ̀ ń pa ẹ̀ ní o àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ ló lọ o àwọn ọmọ iwájú ẹ̀ ló lọ o wọ́n ti lọ kọrin fún èmi ló kàn ìgbà àwo tó torí wípé ohun tí ò ṣojú tèmi èmi ò lè bá wọn sọ ẹ rí pé lọ́gbà yẹn bókún ni bófà ni ẹ rí pé mi ò dá sí mi ò lè dá sí bó tilẹ̀ jẹ́ wípé tátàtà tó náà ta sírú àwa yìí létí ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ kan lèèyàn sọ níta gbangba torí wípé ní ìgbà náà ẹ̀fún tó ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ ó kọjá bàdàbàdà
ó worst kì í ṣe nǹkan tí irú èmi yìí lè tẹ́rí sí. Ṣó ti yé yín? Ẹ̀fún àti èdì àbìlù àṣàsí ẹ̀ràn sí burúkú tí gbogbo yín náà dẹ̀ mọ̀ sí, tó jẹ́ wípé wọ́n fèsì ara wọn, wọ́n lè pa ara wọn tí wọ́n bá wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn ní ìgbà tí ẹ̀fún náà ń gbóná burúkú láàrin àwọn agbága. Kì í ṣe tìgbéraga, ṣùgbọ́n tí èèyàn bá ní ohun, tí èèyàn bá ń ṣe nǹkan, bàbá mi Ṣóhùnmí Fáṣọlá Abíọ́dún ẹ káàbọ̀ sórí ètò, ẹ má bínú sí mi. Èèyàn bá ń ṣe like this network ni ẹjọ́, ẹ má bínú sí mi. Tí èèyàn bá ń ṣe nǹkan tó bá ń fi tinútinú tọkàntọkàn tí gbogbo ara ṣe, tí ò ní kínníkínní nínú, kó tó di pé ó máa jìn sí kòtò nǹkankan, Olódùmarè á gbìyànjú, àwọn irúnmọlẹ̀ á gbìyànjú, àwọn tó láyé á gbìyànjú láti ṣe kíni, láti lè tọ́ sọ́nà kó má bàa jìn sínú ọ̀fìn yẹn. Kínkínní pínní ṣe báyìí lókù èmi gan ò bá jìn, ẹ̀fún yẹn ò bá jọ fún wa papọ̀, ìdìwà yẹn ò bá jọ dì wá papọ̀ ni, àrán sí àṣàsí yẹn kò bá jọ ṣe wá papọ̀ ni. Ṣùgbọ́n nítorí wípé nípa pé kó lè dáa, òun lèmi wà fún. Èmi ò dẹ̀ fi Olódùmarè lẹ̀, mi ò fà àwọn irúnmọlẹ̀ lẹ̀ nígbà kankan. Òun ló fà tẹ́ ẹ̀ fi rí irú mi ní àárín mẹ́sìn yẹn. Ẹ̀yin náà mọ̀ pé mẹ́sìn yẹn ó lágbára. Ló tilẹ̀ jẹ́ wípé irú èmi yìí gbìyànjú láti gbé pé kí ẹ̀fún tó ń fún oníkálukú lọ́wọ́lọ́wọ́ yẹn kó ṣe kí ni, kó dáwọ́ dúró. Àtàrí àjànàkú burúkú gbáà ni, kì í ṣẹrù ọmọdé. Mi ò lè tẹ́rí sí irú ẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn tó yí mi ká tí mo fi padà fi ọgbọ́n ṣe. Àwọn èèyàn ń pè mí nígbà náà lọ́tùn lósì, kí lẹ rí sí, ẹ gbọ́ nǹkan tí wọ́n ń sọ ni, ẹ fi kinní kan sí ni, ẹ fọwọ́ sí lágbájá, ẹ fọwọ́ sí tàmẹ̀dò, ẹ fọwọ́ sí làkàṣègbè, ìkòkò bàbá aṣáàsùn, ìpadànkodò. Èmi ò fọwọ́ sẹ́nikẹ́ni, èmi ò mọ ẹnikẹ́ni. Mo ṣáà mọ̀ wípé bá a ṣe máa ṣe tí orílẹ̀-èdè wa máa dá dúró tó ẹnikẹ́ni tó bá ní ìgbà tí ó tó stage yẹn ni mo tó decide wípé à ń bá alágbájá ṣe, à ń bá tàmẹ̀dò ṣe yẹn. Ẹ̀yin tẹ́ bá mọ̀ wípé department tẹ́yin wà, èmi ò kàwé, ṣó ti yé yín, mo máa ń sọ, tó bá jẹ́ pé department ìwé nìwọ wà, gbámú dáadáa kó o fi tinú kan àti ọkàn kan ṣe. Má fi nítorí ipò ṣe, má fi nítorí owó ṣe, má fi nítorí báwo ló ṣe ń sọ yìí, popularity ṣe, pé mo fẹ́ káwọn èèyàn mọ̀ mí, mo fẹ́ kí n mọ̀ èèyàn, mo fẹ́ ṣe gbá, má fi ṣe, kí ọkàn kan ṣe ni. Ní ìgbà tí ẹ̀fún yẹn dé ojú ẹ̀, léléyìí ń pe léyìí, àṣé gbogbo wọn mú owó GoFundMe, àṣé díẹ̀ la ṣì rí, àṣé wọ́n ní kí ló ti ń porúkọ ẹ̀, báwo lọ, eégún ló ṣì rí, màrìwò ló ṣì rí, eégún ṣì ń bọ̀. Gbogbo wa la mọ story yẹn, àwa tá a wà nínú Ìjàngbara mọ story yẹn. Mo kán lùgbẹ́ tán díẹ̀ lò, kódà mi ìbá wà láàrin àwọn tí ẹ máa yẹ̀yẹ́ báyìí ni, ṣùgbọ́n Olódùmarè àti Ẹlẹ́dàá mi mọ̀ pé mi ò kì í ṣe èèyàn yẹ̀yẹ́. Àwọn kan ní àwọn tí lọ fi wá negotiate, wọ́n fi wá negotiate bí wọ́n fi wá negotiate tó, èmi ò rí evidence to prove gidi gbámú pé bẹ́ẹ̀ náà lórí. Ṣùgbọ́n tó bá jẹ́ bẹ́ẹ̀ náà lórí tó, Olódùmarè mọ̀ ni, àwọn tó ní ilẹ̀ káàárọ̀ òjìrì mọ ọ̀dàlẹ̀. Tó bá dé jẹ́ bẹ́ẹ̀ kọ́ tó, bó tilẹ̀ jẹ́ pé etí ìwà kan, a kàn lè má ní evidence to prove ni pé báyìí ló ṣe rí, báyìí ló ṣe rí, báyìí ló ṣe rìn, báyìí ló ṣe lọ. Ṣùgbọ́n kì í ṣe nǹkan téèyàn lè wá sọ lórí social media. Àwọn kan tí ẹ bá mi jà wọ́n pé èmi ò fọwọ́ sí onítìrí o, àwọn kan tí ẹ̀ fúnra wọn sọ pé àmì ò fọwọ́ sí onítìrí o, Sunday Igboho mo fọwọ́ sí, àwọn kan sọ pé mo ti fọwọ́ sí onítìrí o, Sunday Igboho ni mo kọ̀yìn sí. Tó bá ṣe wù yín ni kẹ́ ṣe sọ. Èmi mi ò kọ̀yìn sí èèyàn kankan, mi ò lè fọwọ́ sí èèyàn kankan.
kò tí èmi fọwọ́ sí ni kí ilẹ̀ káàárọ̀ òjìrè kó dá dúró. Náà nínú gbogbo ọ̀rọ̀ tí mo ti wá ń sọ yìí mi ò ní pẹ́pẹ́ parí ètò torí wípé àìtorí àwíjàre kí tán tọ́ lẹ́nu àti dúpẹ́ pé ọmọ Adeyemo ti bọ́ síta kúrò níbi tó wà. Pé wọ́n ṣe announce ẹ̀ fún wa pé it's now free láti lọ anywhere even in Nigeria inú tiẹ̀ kọ́kọ́ bí mi pé àkílódé wọ́gbọ́n ẹ̀rú bà ẹ̀ wá ń sábọ̀ bó ló ń sábọ̀ jókòó bó ló ń sábọ̀ ó ṣojú bójú kìíní. Ò ń sábọ̀ ẹ̀rú bà ìwọ náà àbúrò ẹ̀ ló ṣe kí ló fẹ́ kìíní gbà nǹkan. So bó ti èmi yìí o bó ṣe ti jẹ́ tó àwọn ọmọ yìí ti kó sí mi lọ́kàn. Ara tó mo rò pé ẹ̀ ń sùn ni mo ṣe ń ṣètò ká ní mo mọ̀ pé ẹ̀ sùn ni ẹ wò ẹ má bínú sí mi à ń kọ́ra àwọ̀ náà rí káì ẹ pa kí ló rẹ́rìn fún kò dúró síbẹ̀ yẹn ẹ wò ẹ má bínú sí mi. So báwọn èèyàn wá ṣàṣe ń ṣe pé ó dáa o nǹkan tèmi láyọ̀ láti wá sọ fún yín ni wípé nínú gbogbo kómídèkómí ọ̀rọ̀ adúpẹ́ pé Sunday Igboho ó ti free. Èmi kọ́kọ́ rò wípé wà á jẹgba imú ẹ̀ tó dàbí imú kìíní yẹn ó tún rẹ́rìn kí ló fọ́ ní ìlú kan tó ṣe kí ni wọ́n rẹ́rìn fún basta náà basta gbogbo máìdì tèmi ni wípé àti dúpẹ́ lọ́wọ́ Olódùmarè Sunday Igboho ó ti jáde. Èmi rò wípé wọn ò fílẹ̀ ní 100% tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni àwọn èèyàn ní wọ́n ti fílẹ̀ ní 100%. Ó lè lọ Nàìjíríà ó lè lọ bí tóun tó kò sí lọ́rùn wa mọ́. Kò sí nínú wípé kó bá di lọ́la káwọn kan wá bọ́ síta kan wá ní Sunday Igboho Yorùbá nation ni wọ́n ṣe mú o ìgbà wo òkòkò bàbá àṣàsùn torí ẹnu aráyé lẹ́bọ. Ìgbà tí Sunday Igboho tí wọ́n kọlu ilé ẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe gbogbo bó ṣe ṣe kó tó di pé wọ́n mú ní Benin Republic bó ṣe ń pariwo nìyá ẹ̀yin lẹ kó bá o ẹ̀yin ní o ẹ̀yin lẹ kó bá Sunday Igboho bó ṣe ń sọ títaná Ọlọ́run yìí náà ni àwa la kó bá àwa la ṣe gbá àwa la ṣàwo àforúkọ ẹ̀ pa owó ni àdàbí tí n bá fi orúkọ Sunday Igboho pa owó rí láyé mi nìkan ló kù ṣùgbọ́n tí mi bá ti fi orúkọ ẹ̀ pa owó tó jẹ́ wípé nínú mi bí ọ̀rọ̀ tí mò ń sọ jáde bó ṣe rí náà ni inú mi ṣe rí gbogbo nǹkan tó lódùmarè ṣe fún mi pátápátá mi ní mọ̀ bànújẹ́ lórí ẹ̀. So tèmi lèmi sọ mi ò sọ ti ẹlòmíì. So mo tẹ̀ dúpẹ́ lọ́wọ́ Olódùmarè pé tó èmi gangan lọ́lọ́pẹ́ o because ariwo tí mò ń pa ní ọjọ́ kìíní àná nígbà tí wàhálà yìí bẹ́lẹ̀ ni wípé kí wọ́n má sọ wípé bí Yorùbá ṣe ń ṣe nìyẹn ẹni tó bá ti dìde tó ti jà fún Yorùbá ẹ̀mí ẹ̀ ni wọ́n fi ń di ìyẹn ni mo fi ń sáré kiri. Even I still have the evidences to prove ariwo tí mò ń pa kiri nìyẹn. Not even on my social media platform, no, but if ìyẹn dẹ̀ ti jọ wájú. I still have the evidences to prove pé ariwo tí mò ń pa kiri nìyẹn pé gbà wá o. Commerce nítorí wípé ọ̀rọ̀ kan tí kí ló pa Ọlọ́run ọba o ìwọ ọmọ yìí ojú ẹ ló dàbí ẹ̀pà yẹn. Ó yá kóra kúrò mẹ́ ẹ wọ ẹ má bínú ti sùn ibi tí mo gẹ̀rẹ́ sí fóònù mi sí tó bá ti sùn ni mo máa ń fẹ́ bọ́tà wà rí pé màá gbá etí ẹ̀ sí. So ariwo tí mò ń pa kiri nìyẹn pé ẹ gbà wá o Ìbà Gani ti sọ o wípé ẹni tó bá jà fún Yorùbá ìgbà wo ìkòkò bàbá àṣàsùn ẹ má jẹ́ kó rí bẹ́ẹ̀ o ẹ má jẹ́ kó rí bẹ́ẹ̀ o
a dẹ̀ ti dúpẹ́ pé kò rí bẹ́ẹ̀. A bá ọmọ Sunday ọmọ Adeyemo abáyọ̀, a bá yàwó ẹ̀ rọ́pò abáyọ̀, a bá àwọn ọmọ ẹ̀ abáyọ̀, gbogbo ìkólú ẹ̀ pátápátá. Àwa ọmọ káàárọ̀ òjìrè àwa náà ò lè parọ́ wípé àwa ojúlówó ọmọ káàárọ̀ òjìrè àti dìde tì lọ́pọ̀lọpọ̀ yanturu. Ẹnikálukú ti dáwó, ẹnikálukú ti ṣe àwọn ilé ẹ̀kún, gbogbo nǹkan ìtọ́ bàjẹ́, most people ti bá wa ṣe. Nínú ẹ̀ náà la máa dúpẹ́ lọ́wọ́ bàbá wa Sami Japan. Ẹ má bínú, kò yẹ kí n dárúkọ wọn, ṣùgbọ́n torí wípé orúkọ wọn náà kúbi ti wà ní orí social media tẹ́lẹ̀tẹ́lẹ̀. Bàbá wa Adeyemo náà dúpẹ́ lọ́wọ́ wọn náà, so a dúpẹ́. So nínú wọn ni, that's to mention just one of them because I don't know most of them. Tán ti gbìyànjú láti dá ipò lọ ọmọ Adeyemo padà tí wọn kì í ṣe politician, tó dẹ̀ jẹ́ pé bá ṣe ń sọ̀rọ̀ Yorùbá nation náà ni àwọn náà tí gbogbo ara wọn ni wọ́n fi ń jà pé ká lè gba ilẹ̀ káàárọ̀ òjìrè. Ìyá wa Rẹ̀mílẹ́kún, ẹ káàbọ̀, ẹ ṣeun, àbí bàbá wa dẹ̀ ni, mi ò mọ̀ bóyá bàbá àbí ìyá. Ìyẹn lọ bìkan farati nìyẹn. Lórí ọ̀rọ̀ Ìjàngbara tí mo sọ pé Ìjàngbara ò kú, ṣé mo kí mo sọ fún yín wípé ìgbà tí a bá gba ilẹ̀ wa ẹ máa ra champagne fún mi. Champagne ọ̀hún ni wípé ṣé irun yẹn ń dùn ẹni tó nọrùn síwájú báyìí. Ìyá, ṣé ó ń dùn ẹ̀? Irun ẹ̀ ń dùn ẹ̀? Ó bá máa fi di lọ́la láti lọ lẹ̀ pẹ̀lẹ́ ọkọ mi. So mo láyọ̀ láti sọ fún yín wípé gbogbo láàrin gbogbo rògbòdìyàn yẹn àwa kan ò sùn àwo lórí ọ̀rọ̀ Ìjàngbara o. Ìgbésẹ̀ ń lọ lórí ẹ̀ lọ́wọ́lọ́wọ́ ni mo fi sọ wípé gbogbo department ní kálukú bá wà kó dìínú dáadáa. Department tèmi gbọ́in òkè gbọ́in ni o. Ṣé ó ti yé yín? Gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ yìí kò tí ì lè yé yín, kò dẹ̀ lè dùn létí yín. Létí ẹlòmíì gan á yín mú sí mi ni, ṣùgbọ́n èmi tèmi ń sọ nǹkan mi ó yé mi. Ìwúre tẹ̀yin máa ṣe fún mi ni wípé kó lódùmarè fún mi ṣe, kó fún gbogbo àwa tájọ wà papọ̀, tájọ ń ṣe nílànà tèmi nígbàgbọ́ sí wípé ó máa padà rí bẹ́ẹ̀, ó máa yọrí sí ohun tá à ń fẹ́. Kó lódùmarè fún wa ṣe. Kó yẹ níyẹn. Èmi ń gbìyànjú láti fi àkókò yìí wá sọ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ Òṣàtọ́lá wípé department mi mo dìímú dáadáa, mi ò lè sọ tẹ́lẹ̀ mi lórí Ìjàngbara yìí. Ó ṣì ń lọ. Mo lè máa bọ́ síta, but ṣe mọ̀ pé step by step òun ni nǹkan. Step tá a wà lórí ẹ̀ yìí kò pariwo. A kẹ̀lẹ̀ bọ́ síta. Wọ́n ní kéèyàn bá sọ̀rọ̀ lásọjù, á sọ nǹkan tí ò yẹ kó sọ. Tó ti yé yín. Àfàìfẹ́ sọ nǹkan tí kò yẹ kí n sọ lórí Ìjàngbara yẹn. Òun ló fà tó jẹ́ wípé ẹ̀ẹ̀kan lè máa rí mi lénìí lọ́la lọ́tùnla tí mo máa tán kíní tí máa ní Ìjàngbara kìnìkan ìjọkànjọkàn Ọlọ́run má jẹ́ ń jábọ́. Ọlọ́run má jẹ́ á fi ara wa di, má jẹ́ àfọmọ́ di, má jẹ́ àfọkọ di, má jẹ́ àfàlámọ̀rí wa ha. Ohun tó ń dùn ayọ̀. Ìyá mi wo nǹkan tó ṣe láti iléèwé ó máa má jà gbà lọ́wọ́ ẹ̀ ó máa fún ẹ. Ṣùgbọ́n sọ pé ṣo ti rí ìwọ gan tó mú síbi ibẹ̀ yẹn ńkọ́? Lọ mú síbi tí ò ti ní fọwọ́ mu. So gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi tí mò ń sọ, ìyá mi Táíwò Ẹ̀dúnjọbí ẹ ṣeun, ẹ káàbọ̀. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi tí mò ń sọ ni wípé reassurance ni mò ń ṣe fún yín o. Tí ilẹ̀ wa bá dá dúró tán, don't tell me you were not told o. Don't tell me I did not say it o. Champagne mi ẹ má gbàgbé o. Àwọn kan tẹ̀ náà máa ṣe ṣọ́ọ̀bù champagne fún mi tó step by step nìkan. Step tá wà yìí, ìpele tá wà yìí, kó lódùmarè já. Tá bá tún gbọ́ sí another step tó. So I cannot just come out every time and start saying, oh Ìjàngbara wa kí ni mo fẹ́ sọ? Ṣé mo fẹ́ wá sọ bá ṣe ń ṣe ni? Mo fẹ́ sọ bí tá a gbé gbà àbí mo fẹ́ wá sọ bí tá a bá dé? Kò possible. Gbogbo àsìkò tá à ń pariwo yẹn ó ti kọjá lọ. Ṣó ti yé yín? I don't fake things.
I'm not the type tó ń fake nǹkan. Gbogbo wọn ní téèyàn bá ṣe ń ṣe nǹkan èèyàn máa dàgbà sí nínú ẹ̀ nínú ìjàngbara yìí. Mo èrè jọ nítorí Ọlọ́run bá mi lò ẹ̀. Ariwo yẹn ti pọ̀ jù. Kíní yẹn dẹ̀kẹ̀rẹ̀ ó ń sọ wípé ìṣẹ́jú 4 ló kù. Yọ plug yẹn kó kí padà síbẹ̀. TV yẹn tún ti ń ṣe bó ṣe ń ṣe nìyẹn. Bàbá mi Taofik Ajani, ẹ káàbọ̀ sórí ètò. Mo rí yín o. Wọ́n ní wáìnì tí ń dúró yèyè. Màámi Búkẹ́ Ògùn. Yọ plug TV yẹn kó wá tún fi sí padà. Rọra o kó má jẹ́ kí TV ṣubú jábọ́ o. Owó oúnjẹ oṣù 3 nìyẹn o. Ó yá plug ẹ̀ padà. So reassurance ni in a nutshell. Nítorí àwíjàre kí tán lẹ́nu. Reassurance lèmi ṣe lọ́wọ́ yìí wípé my own department is still live and booming. Àbí àlẹ́ kí ló ṣẹlẹ̀? Gbogbo nǹkan ni wọ́n máa ń sunkún sí. Kí ló dé? Bàjẹ́. Bá ti bàjẹ́ kó sọ fún bàbá ẹ̀ bó ṣe bàjẹ́. Tán. So nǹkan tí mo fẹ́ sọ nìyẹn, ṣeun mo dúpẹ́. Bẹ́ẹ̀ ni ọgbọ́n ló gbà. Èèyàn ò ní máa bọ́ síta wá máa sọ pé ibi tá a bá dé rè àbí kíní kan. Ẹ̀yin tẹ́ bá ń ṣe paperwork tẹ́ lọ léèwé ẹ máa ṣe paperwork yín lọ. Ẹ̀yin tẹ́ dẹ̀ mọ̀ wípé ọ̀nà míì lẹ̀ ń gbà tó. Ọ̀nà tèmi ń gbà tó bá jẹ́ pé ọ̀nà náà nìwọ náà ń gbà, Olódùmarè àjọ fún gbogbo wa ṣe papọ̀. Ìbú tí a yọ̀ la máa gúnlẹ̀ sí, àní gúnlẹ̀ sí ìbú tí ò fún láṣẹ Èdùmàrè. Ìjàngbara tá à ń ṣe yìí Olódùmarè á fún wa ṣe. Mi ò rí sọ jù báyìí lọ torí ká má máa sọ̀rọ̀. Ká má sọ̀rọ̀, wọ́n ní gbogbo sọ̀rọ̀ má yà lásọ tán. Ká má sọ̀rọ̀ sọ ohun tó pamọ́. Pẹ̀lẹ́. So nǹkan tí mo fẹ́ sọ nìyẹn o. Èmi ò ní sweet mouth o. Mi ò ní sweet mouth. Tèmi náà ni bẹ́yìn náà ṣe ń ṣèwúre pé kó ṣeé ṣe náà ni èmi náà ń ṣèwúre ni pé kójú má tì mí. Mi ò rí jù bẹ́ẹ̀ lọ. Orúkọ tèmi ò yí padà. Orúkọ mi ni Ṣàtọ́lá Abímbọ́lá. Ọmọ wọn nílùú Ìpẹ̀rù. Àwọn ọ̀gá mi ti jí báyìí. Wọn ò bí mi dá kí n má pa. Lọ́wọ́lọ́wọ́ gbogbo yín náà lẹ́kúkú ti mọ̀ ṣe mí. Ẹ̀dẹ̀ ti mọ̀ pé tá a bá forí akọni yóò fi dàlélẹ̀ gàràgà. Ta ni mò ń wí? Ta ni mò ń sọ? Ta ló ń dún kọlákọlá? Ta ló ń gbayì lọ́wọ́ nígboro táyé kò tó ń pòkìkí ẹ̀ lọ́wọ́lọ́wọ́? Bàbá yìí kò tán ẹ ṣe o, mi ò rí wọn rí mi ní tí ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Wà bẹ́ẹ̀ nígboro gbòòlà. Ó yá ẹ jẹ́ kí n já yín sí. Ǹjẹ́ ẹ ti lọ sí Ìpẹ̀rù Àkẹ̀sán rí? Ìpẹ̀rù Àkẹ̀sán báyọ̀ ọjà níbi tó o ti gbé ń so Àkẹ̀sán dádé ayé ẹ̀ lọ́jà. Olóríire ni mò ń wí o. Ọmọ wọn ní Ìpẹ̀rù Àkẹ̀sán ni mo sì wálé o. Ìyá wa Òrìṣàtọ́lá Abímbọ́lá ọmọ kúkúdùkú ṣewó gẹ̀rígẹ̀rí ọmọ ogun súnmọ́ gàlígàlí. Abímbọ́lá ni mo sì wálé o. Obìnrin ọlọ́lá nílùú òyìnbó, obìnrin tó dáa lọ́jọ́ gbogbo. Mo kí ọ dáadáa. Ọmọ òrìṣà òkè Abímbọ́lá mi tó dáa lọ́jọ́ gbogbo. O ò ní wálẹ̀ lágbára dániwáyé, o ò ní mọ̀ọ̀yà. Abímbọ́lá ó ní ká kí gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé. Ó ní ẹ kú oríire. Ẹ kú oríire ti Sunday Adeyemo Igboho ọ̀ṣà. Báyé ṣe rò lórí Adeyemo Sunday bẹ́ẹ̀ kọ́ lórí o. Adúpẹ́ ẹbọ ọ̀tá ò gbà. Màmá wa èyí rí a. Òrìṣàtọ́lá Abímbọ́lá ó ní ká dúpẹ́ o. Lọ́wọ́ ará ilé lọ́wọ́ ará oko fún àtìlẹ́yìn yín o. Ẹ̀yin tẹ́. Wọ́n dé o. Ẹ lọ ayọ̀ mi. Bóònù. Mo wà. Jẹ́ n sáré ṣe kíní ìtàn kí n pè é padà nísinsìnyí. Ṣé ẹ ti ṣe tán? Of course, wọ́n wà okay. Ṣé ìwọ̀n kọ́? Okay then.
màá pè ẹ́ padà. Yeah, I love you there. Bye my love. Ẹ má bínú baálé mi. mo pé Sunday Adéyẹmọ Ìgbòho ọjà owó bàbá dání ọkọ rọ́pò ni mò ń wí ọkọ tó yọ̀ sí mi tó dá pàdí mi ènìyàn mi ẹ̀yin tẹ́ rò pé kò ní dé a dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé o ó lọ ó tún wá bọ̀ láyọ̀ ẹ̀yin tẹ́ ń fojoojúmọ́ gbàdúrà wípé kí Sunday Adéyẹmọ ó dé o a tún dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin tẹ́ ń jẹ́ nídìí màdàrú kò jẹ́ nílé orò jẹ́ nílé egúngún gbogbo yín pátápátá lákì ẹ ṣé o ẹ̀yin wòlíì ẹ̀yin àfáà ẹ̀yin pásítọ̀ tẹ́ ẹ gbàdúrà tó sì bọ́ sí déédé gbogbo yín pátá lákì àlólódì ẹnìkankan màmá wa òrìṣà tọ́lá ó ní ká dúpẹ́ lọ́wọ́ yín ẹ mọ̀mọ̀ sí o ẹ kú àròótì gbogbo gbarúmọlẹ̀ pátápátá irúnmọlẹ̀ ojú kọ̀tún ìgbárúmọlẹ̀ ojú kòsì a dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o ẹ̀yin ọmọ ọkú ayé ọmọ ọ̀rọ̀ lọ́jọ́ gbogbo ògbóni ògbọ́ràn ògbóni ògbódù ọ̀rà a dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o ẹ ṣé o ẹ kú àròótì ilẹ̀ Olúwa yóò gbé gbogbo wa lágbára dání wáyé o Ọláyọmí Kúrè Lady K Ayọ̀ Ògúndìmúdì Citizen a dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o Yèyé Dára ẹ ṣé gbogbo ẹ̀yin pèdèpèdè ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ mo kí gbogbo yín mo tún wá kíra mi kú oríire Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà pàdí mi ó lọ ó bọ̀ láyọ̀ ó kú ewu Adéyẹmọ Òòṣà ewu náà kì í pàwọ̀dé Lady K mo bá gbogbo yín dúpẹ́ o òrìṣà tọ́lá Abímbọ́lá ni ló ní ká dúpẹ́ lọ́wọ́ gbogbo yín ká a sì kíra wa kú oríire gbogbo ọmọ Yorùbá no going back Yorùbá nation dandan ni kó dúró sáká nìyẹn dájú bọ́ọ̀tà fẹ́ bọ́ọ̀tà kọ̀ ilé yá fẹ́ mọ́ lọlé wa Yorùbá nation no going back mi ò lè sọ̀rọ̀ títí kí n gbàgbé bàbá wa Bánjí Akíntóyè bàbá ẹ ṣé o bàbá tó dúró tọmọ ẹ lọ́jọ́ tó gún lé gbẹ́ngbẹ́ng táwọn ọ̀bá kájú ìlú yóò yá ni ẹ ṣé a dúpẹ́ lọ́wọ́ yín ìyá wa òrìṣà tọ́lá Abímbọ́lá ọmọ òrìṣà ọmọ ìpẹ́rù àkẹsàn ni ló ní ká dúpẹ́ lọ́wọ́ yín wọ́n ní ẹ ṣé o ẹ ṣé o yìnyín kẹ́ni ó ṣe mí bẹ́ẹ̀ ni abínú ẹni ni kì í yíyàn wọ́n tún máa kí gbogbo wa tó bá tún yá o òrìṣà tọ́lá Abímbọ́lá ni ló ní kí n kí yín o mo tún padà bọ̀. Ẹ ṣeun o ẹ̀yin olólùfẹ́ wa thank you so much ó dìgbà.